Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀. Òtútù náà jẹ́ ìgbà olótútù àròjò olùgbàlà àròjò olùgbàlà ẹni máa ní òpin yá máa yóò
ẹ jẹ́ á gbàdúrà lórúkọ Jésù. Àmín. Lórúkọ Jésù. Àmín. Ọlọ́run ayérayé ọba tó pọ̀ nípa ti agbára agbé ọ̀gá yẹn Jésù olùgbà ọpẹ́ wa. Àmín. Adúpẹ́ tí àná tí a ṣe adúpẹ́ tòní Jésù olùgbà ọpẹ́ wa. Àmín. A fẹ́ bẹ̀rẹ̀ ohun gbogbo Ọlọ́run àmì olùsọ̀kalẹ̀ wa. Àmín. Gbogbo ìjọba Sátánì olùfàáyà. Àmín. Ọlọ́run ẹ̀mí wá gba àṣàkóso gbogbo orí fọ́lọ́ lókè gbogbo ipákípá gbogbo agbára kágbá ní àyíká ní àyídà Olúwa dáná sọ gbogbo ẹ̀mí kẹ̀mí ẹ̀ máa wọnú rẹ̀ lọ gbogbo orí fọ́lọ́ lókè ọ ní ìparí ohun gbogbo ká lè máa yìn ọ́ ká lè máa gbé ọ̀gá láì lórúkọ Jésù Olúwa wa. Àdúrà Olúwa. Bàbá wa jẹ́ ní ọ̀run ká bọ̀ orúkọ rẹ̀ ìjọba rẹ̀ dé. Shall be taken from the book of Nehemiah, chapter 2, verse 6 only. Ẹ̀kọ́ kíkà fún ìsìn abẹ́lé ti màmá wa dákóní obìnrin Dàda Adédiwúrà láàrin nínú ìwé Nehemiah orí ìkejì ẹsẹ̀ 6. Ọba sì wí fún mi pé ayaba sì jókòó tì í àjò rẹ yóò ti pẹ́ tó nígbà wo ni ìwọ ó sì padà bẹ́ẹ̀ ni ó wu ọba láti rán mi mo sì dá àkókò kan fún un. Èyí ni òpin kíka ẹ̀kọ́ náà olùkókò sí kíka ọ̀rọ̀ rẹ̀. Orúkọ tèmi ni Táyọ̀ Ṣọbọ́lá tí àwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí Ṣótáyọ̀. Ẹ máa wo Bísí Ológe show pẹ̀lú Bísí Ẹ̀gúnjọ́bí. Orúkọ Jésù. Bàbá wa tọ́lọ́run wa dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tó tún fún wa láàárọ̀ yìí láti dúró níwájú àwọn ènìyàn rẹ tán ṣe iyebíye láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Orúkọ Jésù Olúwa gba ọpẹ́ wa láàrin ìṣẹ́jú yìí Olúwa bá wa sọ̀rọ̀ ohun tó fẹ́ ká Ọlọ́run jẹ́ ká mọ̀ ọ́ nígbà tó gbogbo lẹ́ni kálára ká lè yìn ọ́ ní orúkọ láti Jésù Kristi Olúwa wa. Láti lè dúró níwájú ní láàárọ̀ yìí mo lè kí ẹ̀yin ọmọ mọ̀mọ́ àtẹ̀yìn ẹbí orúkọ Jésù Olúwa ẹ̀yin yín náà dára o mo lórúkọ Jésù ẹ̀yin yín á dára orúkọ lọ́wọ́ àwọn aláàbí gbogbo ó kọ́ tó wá pa wọn láti dúró tì mí ọlọ́run tó jẹ́ pé ó tì mí bàbá ló wọlé kò ní òní tì mí láàárọ̀ ní ṣókí kì í ṣe wàásù tó pọ̀ ó wù mí láti lè ní pé kí ẹ rí nǹkan mú dání lọlé tẹ́ bá wo ibi tí wọ́n kà yẹn ẹsẹ̀ bíbélì ọkàn ní Nehemiah yìí mo bá pe lórúkọ kan mo lè pe ní ajírọ́ba ẹ sọ bẹ́ẹ̀ ajírọ́ba ìdí tí mo fi pe ní ajírọ́ba ni pé kò sí ojúmọ́ kan kí ó máa fara hàn níwájú ọba nítorí pé a máa fún ọba ní wáìnì ẹni tó bá dẹ̀ ti ń sáàfù ọba ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí inú ẹ̀ dùn tó kún fún ayọ̀ ṣùgbọ́n ó wá di ọjọ́ yìí ọmọkùnrin yìí ó gbọ́ ìròyìn ìlú àbínibí rẹ̀ ní Jerusalem pé odi ẹ̀ ti bàjẹ́ ìlú ti di ahoro ó gbọ́ ìròyìn ìbànújẹ́ ọkàn ẹ̀ wá ń bàjẹ́ ní ọjọ́ yìí níbo ti gbé wáìnì láti lọ máa sáàfù ọba ọba wo ojú ẹ̀ pé Nehemiah kí ló ṣe ọ́ tó ń ṣàìsàn ní èsì ti dúró bínú oníkàbíyèsí eléyìí tó bá yẹn nínú jẹ́ kí ni ó ní ìlú abínibí ìlú bàbá àwọn ó ti di ahoro kò séèyàn nínú wọn ọba wa ní pé kí ló wá lẹ́kí ṣe fún ọ wọ́n ní ayaba ìyẹn ni pé olórí ó dògbélẹ̀ sí ọwọ́ ọba ó wá wú ọba láti rán ìgbà tó wá lè kó níta ẹ̀kọ́ ẹni pé Nehemiah ìlú tó ń lọ yìí báwo gan-an ló ṣe máa pẹ́ tó àjò rẹ yóò ti pẹ́ tó gbogbo wàásù mi ti àárọ̀ yìí náà ni pé àjò rẹ yóò ti pẹ́ tó ṣẹ́wárí Nehemiah yìí ó kàn wá dá àkókò kan tí ò ṣúọ̀ àdóde yẹn ayẹkẹ jókòó ni o
torí àní àkókò púpọ̀ so ó wá dá àkókò kan àkókò tó dá ẹ kò dá lójú kò ṣúọ̀ oníwèé wẹ́ ìrìnàjò tí mo lọ yìí bóyá ó máa tó oṣù mẹ́ta bóyá ó máa tó ọdún kan bóyá ó máa tó ọdún mẹ́ta ó sì dá àkókò kan sá mọ̀mọ́ wa Adédiwúrà àjò rẹ̀ yóò ti pẹ́ tó ìgbà àti àkókò náà tó dá níwájú Ọlọ́run ló ṣe kéde ló pé àdúgbò lọ́wọ́ Ọlọ́run mọ̀mọ́ ló bí almost 91 years ìjẹ́ mo pé àwọn míì wọn lo 24 hours nínú ayé táwa náà ẹ̀ àbí mo parọ́ tí mo bá ti parọ́ kẹ́ sọ fún mi ẹlòmíì gangan inú oyún ló ti bàjẹ́ wọn bí ẹ wá wo orí ọ̀fẹ́ tí mọ̀mọ́ ní mọ̀mọ́ lo almost 91 years nínú àjò rẹ̀ ìgbà tí mọ̀mọ́ dá ní àkókò ṣe kíni ní àkókò pé nítorí náà ẹ̀yin olùgbọ́ mi láàárọ̀ yìí a lè ní tó máa pẹ́ kó lọ ṣe kíni kó lọ yá a lè ní pé ó máa yá kó ṣe kíni kó lọ pẹ́ sẹ́ni nínú àjò nínú ayé yìí báwo lẹ ṣe ń lo ìgbésí ayé yìí lánàá a máa fún àwọn èèyàn lórí ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀ ìrírí tó bá jẹ́ pé irú nǹkan tó kan mọ̀mọ́ yìí tó bá jẹ́ pé àwa ló kàn kí láyé fẹ́ sọ nípa ti yín kí láyé fẹ́ sọ nípa ti tèmi wọ́n ní àjò rẹ yóò ṣe kí ni yóò ti pẹ́ tó ẹ jẹ́ kí gbogbo èèyàn náà wọ̀ ẹ̀ báyìí ẹ wọ ọwọ́ yín kí lẹ rí bẹ́ẹ̀ ìlà tí ẹ rí ìgbàjà àkókò tẹ máa lò ó ti wà ń bẹ̀ ìwé Job orí kẹrìnlá ẹsẹ̀ karùn-ún olófìdí rẹ̀ múlẹ̀ Job chapter 14 verse 5 ẹni tó bá rí kó bá mi kà á. Job 14:5. Yes. Since his days are determined, the number of his ìyẹn ni months, pé ó ní àti pinnu ọjọ́ rẹ the number of his months, ìgbà àkókò oṣù iye ọdún tó bá lò ó wà ní ọwọ́ rẹ. thou hast appointed his bounds that he cannot pass. ìyẹn ni pé ìgbà àti àkókò yìí kò sí ẹnikẹ́ni tó lè ṣe kíni tó lè kọjá rẹ̀. ṣé ọkàn yín wà mí? ǹjẹ́ a ti pinnu ọjọ́ rẹ? ẹ ṣe bàbá ó ní ìjẹ́ mọ̀mọ́ bàbá àìtí bùrọ̀dá a ti pinnu ọjọ́ rẹ. iye oṣù rẹ. ẹ wo iye oṣù yín. ó ń bẹ ní ọwọ́ rẹ. ó ń bẹ ní ọwọ́ yín o. ìwọ ti pàlà rẹ̀. a ti pààlà rẹ̀. bẹ́ẹ̀ ni òun kò lè kọjá rẹ̀. ẹ wo ẹ ò lè kọjá ẹ̀. àjò rẹ yóò ṣe kíni yóò ti pẹ́ tó. mọ́mì mo fẹ́ parọ́ kan fún yín lálọ́ yìí o kẹ́ bá ti débi tí ẹ lọ kẹ́ máa rántí iye oṣù tó máa lò ó ṣe kíni ó wà ní ọwọ́ rẹ iye ọdún tó máa lò ó wà ní ọwọ́ rẹ iye ìgbà tó máa lò ó wà ní ọwọ́ rẹ bíbélì ẹ máa sọ wípé ẹ̀yin tẹ́ wà wájú rẹ̀ bí lọ́wọ́. ojú tí mọ́ ni máa béèrè èrè ayọ̀ tí mo fẹ́ láyé lówùúrọ̀ ọ̀sán pẹ̀lú alẹ́ mi o èrè ayọ̀ kó máa wá mi rí láyé. ẹ máa wò kẹ́ máa fi ṣègbádùn Bísí Ológe Show ètò ni ó dáa bàjẹ́ ó dáa gidigidi gan ẹ máa wò ẹ gbádùn ẹ ó dá mi lójú guarantee ni. ẹ̀kọ́ ẹgbìyànjú kẹ́ ṣe rere o ẹni tó ìmọ̀ abúlé ní báyìí ó lè máa jẹ lómi àtẹ̀yìn bí àkókò ẹ bá ti tó ẹ̀kẹ́ rí pé a kàn já gbogbo ẹlẹ̀ náà ni pẹ̀lú bá tán àti pé lọ́jọ́ rẹ àti pé lóṣù rẹ àti pé nípa rẹ kó lè kọjá ẹ̀ pé bẹ́ẹ̀ ló fi jẹ́ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a kàn ń pè káàkiri ní báyìí sẹ́ni ibi tẹ́ olúkálùkù máa kú sí ìbò ló wà lọ́wọ́ ẹ̀. ibi tẹ́ olúkálùkù tó máa dákẹ́ sí ìbò ló wà lọ́wọ́ ẹ̀. kò jẹ́ tó mọ̀ pé tó bá ti dé náà báyìí ló wà tó wà nípa yọ̀ lẹ́nu ẹ̀kọ́ ẹ̀gbìn ẹ̀ṣẹ̀ rere o. láàárọ̀ aṣọ ìfà ìwà mọ̀mọ́ bí láwọn sọ nípa àdìrẹ nínú àjò rẹ tó ti pẹ́ tó nínú àjò kékeré ẹlòmíì ti bẹ̀rù jẹ́ ẹlòmíì ti bo orílẹ̀-èdè jẹ́ lẹ́yìn ẹsẹ̀ mẹ́fà
àwọn ẹ̀dá láti ẹ̀jẹ̀ ní kò darí ṣùgbọ́n máa gbàdúrà àkọ́kọ́ láàárọ̀ lórúkọ olúwa tó wà lè sàmì orúkọ jésù kò ní dàdàkúdà. ẹ̀yin alówó máa jayé ẹ̀yin lẹ́mọ̀ àwọn tó lówó lànà dà wọ́n ti kú wọ́n ti lọ alówó máa jayé. ayé tènìyàn bá jẹ onídìlókù ọkù wọ́n wá béèrè lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n yẹn ṣe medical doctor ó ti ṣe àṣeyọrí lọ́pọ̀lọpọ̀ tó ti sèfù ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ènìyàn ọmọ iṣẹ́ ẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ọ̀gá láti bàtẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ó ní kí ni àṣeyọrí yín ó wá ní àṣeyọrí ìhun àtẹ nǹkan tó múnú dùn ó ní ọjọ́ tí òun rán ti pé ẹlẹ́ṣẹ̀ ní èmi ó ní nǹkan ó ní ìkejì tó múnú dùn ọjọ́ tó ń gba Jésù Kristi lólúwa àti olùgbàlà ó ní èyí yìí ni àṣeyọrí nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ń sí báyà ní Jésù ẹlòmíì ń gbọ́ ọ̀rọ̀ mi báyìí ó lè ṣe kó máa ti wá ṣọ́ọ̀ṣì nínú ọdún yìí ìjà ogún ọdún wà láàárín ọ̀pọ̀lọpọ̀ wọn ò parí ẹ̀ ibo ló mọ̀ tó máa yọrí sí mo rọ̀ yín kì í ṣe mọ̀mọ́ là bá sọ̀rọ̀ Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi láàárọ̀ yìí ẹlòmíì ò tí ì gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi gbọ́ láàárọ̀ fúngbà àkọ́kọ́ kí ẹ mú lò àjò rẹ̀ yóò ti pẹ́ tó ìgbé ayé tá a bá gbé tó bá ti sí Jésù mẹ́ ayé asán mo fẹ́ gbàdúrà kan láàyè mo fẹ́ ẹni tó máa sàmí o ò ní kú mọ́ láéláé ẹ wo kò sẹ́ni tó ní kú ṣé ẹ rí nǹkan tó kàn mọ̀mọ́ yìí kò sẹ́ni tó ní kàn ṣùgbọ́n tó bá ti wá kàn ọ́ tó bá wá kàn èmi náà ibo la máa yọrí sí mo tún fẹ́ parọ́ kan fún yín láàárọ̀ yìí àwọn bàbá dájọ́jọ́ máa ṣe kí ni wọ́n ti mọ̀ mí sí yẹn irọ́ yẹn ni hàn ní wípé ṣe nínú ìwé yìí ṣe táwa ti wá a máa ka débi kan àní jẹ́ nísinsìnyí táwa ti wá ṣe àní mo bá dé wúrà dáadáa iṣẹ́ rẹ̀ kó má ṣe kí ni mo máa tọ̀ lẹ́yìn ìgbẹ́ ní gbogbo wa padà àwọn àlùfáà ìgbẹ́ la ṣe kí ni ìgbẹ́ la padà ṣé wàá rí iṣẹ́ tí mọ̀mọ́ ti ṣe láti day 1 títí dá the last day ara ṣe kí ni a máa tọ̀ wọ́n lẹ́yìn ẹ̀yin tẹ̀ gbọ́ mi kí ló fẹ́ tọ̀ lẹ́yìn ẹlòmíì wà mí báyìí ṣe ìlòkà rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì wà mí sí báyìí àlè ẹ̀ ló gbé sùn kò sọ fún ojúlówó ìyàwó kó fi pamọ́ síbi tó wá àlè ló sùn sílẹ̀ fún ṣẹ́ẹ̀rí gbogbo nǹkan yẹn ṣẹ́ẹ̀rí bí kámẹ́rà nígbà táwa ní geology school wá ní kámẹ́rà rẹ̀ bẹ lọ́rùn mọ́tò rẹ̀ bẹ lọ́rùn ṣẹ́ẹ̀rí gbogbo ìrìn kọ̀ọ̀kan yẹn ọ̀dẹ́gẹ́rẹ́ mo ti fẹ́ parọ́ kan fún yín láàárọ̀ ẹ̀ kì í kíyèsí ẹnigini ẹ sọ pé ẹnigini kò síbi tó lè lọ láyé tó jẹ òní bẹ́ẹ̀ débẹ̀ kò síbi tó lè lọ olọlé babaláwo òjijẹ máa tẹ̀lé ẹ olọ òtẹ́ẹ̀lì olọlé àlè òjijẹ máa tẹ̀lé ẹ ojí ìkan nìkan òjijẹ máa tẹ̀lé ẹ ó parọ́ mọ́ èèyàn òjijẹ máa tẹ̀lé ẹ ìbolówárí sápapọ̀ síbà ẹ. ọkùnrin kan ó perfect ó máa ń yán àlè gan ó wá di ọjọ́ yẹn ó wá mú àlè ẹ̀ wọ́n wá lọ sí uncompleted building pé ibi ìlú kára mọ́ ẹ jẹ́ ká ṣe fàájì oníkòsẹ́ni tó máa rí wa ìgbẹ́ná tilẹ̀kùn ìgbẹ́ná pa wíńdò dé ó ní kò sẹ́ni tó rí wa oníkòsí ṣe oòrùn kan wá tàn mọ́lẹ̀ yáa ṣe rí ibì kan wá lu bí irú bí oòrùn yẹn kan tàn mọ́lẹ̀ sí wọn oníkò ojú Ọlọ́run ṣe kéde ojú Ọlọ́run tó wọ̀ ẹ̀rìn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀rìn ojú Ọlọ́run ṣe kéde àjò rẹ̀ yóò ti pẹ́ tó. nítorí náà láàárọ̀ yìí àwa rọ̀ ẹ̀yin bàbá àwa rọ̀ ẹ̀yin mọ̀mọ́ àìtẹ́yìn tẹ́ ń gbọ́ mi ẹ gba Jésù Kristi lólúwa àti olùgbàlà yín o ní ìwọ̀n ìgbà tó jẹ́ pé a mọ̀ pé lẹ́yìn ayé ibì kan ti wà dáa ń lọ tẹ bá béèrè lọ mọ̀mọ́ báyìí lójú wa àní mọ̀mọ́ ó try ó gbìyànjú àbí kò try ó gbìyànjú ṣùgbọ́n nígbà tó bá dé ìkórìtà a ní mo bá dé dúbúrà mo lọ sí bọ̀ a ní ọkọjá náà ayé yẹn fífúra a ní ọkọjá náà ayé fírí ṣe ní gbogbo ìgbésí ayé tí mọ̀mọ́ lò gbogbo ìgbésí ayé tí mọ̀mọ́ lò mọ̀mọ́ ò lo oṣù kan níwájú Ọlọ́run a ní ẹgbẹ̀rún ọdún bí ọjọ́ kan so kí mọ̀mọ́ tó lè lo ọjọ́ kan níwájú Ọlọ́run báyìí sí ó gbọ́dọ̀ lo bí 1000 years definitely dábàá dẹ̀ wá pín 1000 by 100 tí a mọ̀ èyí tó jẹ́ so mọ̀mọ́ ò lo a minute báyìí nínú ayé òun làwọn àmọ́ yá a minute
irú èmi kékeré tí mo sọ̀rọ̀ ẹ̀ ṣe mi ò tí ì lo 5 seconds 5 seconds so Bible dẹ̀ wá fìdí rẹ̀ múlẹ̀ ó ní 70 ọdún 70 years ó ní tẹ́ bá ti lè pé 70 years jù bẹ́ẹ̀ lọ ó ní làálàá lẹ́nu ọjọ́ mi mẹ́ta yìí mo kàn wá di tẹ́tí mo kàn ní pé gbogbo system àmì kan change mo ṣe àbọ̀ 40 mo wá wọ́n ní system ṣe kí ni ó change ìyẹn ni pé àgbà kàn mí díẹ̀ náà nìyẹn nǹkan tẹ́ ẹ ti lè ṣe irú àwọn dájú ní síbáyé kéèmì àjáde káàkiri ìjọba aṣáré síbáyé pẹ̀lú orí ọ̀fẹ́ lọ́mọ máa là wọ́n léré ṣùgbọ́n àwọn kan tún wà tó tún lè sá eré jù mí àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà kan wà irú àwọn bàbá mi bàbá olóyè àbí irú bàbá ń ṣe báyìí tọ́ba ni wá fún wọn lẹ́nu àníṣe ẹran yẹn àníṣe kò légungun ṣùgbọ́n ayé ìgbà kan wà wọ́n máa fọ́ egun ẹ wo bí òkú ṣe máa expire ènìyàn náà máa ṣe kéde wọ́n máa expire báyìí kékeré kan wà báyìí mo máa ń lo mo kàn láti ṣe pé tí n bá ti gbé súnmọ́ abáyé mi ò rí mọ́ mo bá fi sí madisa mo tẹ́ kéde máa rí ká ìyẹn ni pé wọ́n kàn mí bọ̀ díẹ̀ àgbà nìyẹn lórúkọ tó sọ̀rọ̀ padà ẹ ò ní dàgbà yà tó mo wá rọ̀ ní ẹni bàbá yìí mọ̀mọ́ àjò rẹ yóò ṣe kéde yóò ti pẹ́ tó ẹ ṣe àtúnṣe ọ̀nà yìí tí ènìyàn bá ti lè pé bí ọmọ 50 years tí ò bá ti mọ ibi tó lọ ẹni yẹn ṣayé wá tó bá ti lè wo 50 years iwájú báyìí tó wo 50 years iwájú báyìí ó yẹ kó ti plan ní gbogbo ìgbésí ayé ẹ ó yẹ kó ti mọ ibi tó ṣe kéde ó yẹ kó ti mọ ibi tó lọ onígbà tí mo wà ní èwe wọ́n fi oúnjẹ ìwé gbọ́ mi onígbà tí mo wá dàgbà tán wọ́n fi oúnjẹ òkèlè. gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bísí Ológe Show pẹ̀lú Bísí Ẹ̀dúnjọbí. àyípadà kò sí níbẹ̀. àyípadà kò sí níbẹ̀. kò sóòrù àfọ̀sán títí. kò sóòrù àfọ̀sán títí. wọ́n wà níbẹ̀. wíìlì ó wà níbẹ̀. lẹ́kùn ògbó rẹ̀ ti mẹ́ṣẹ̀. lẹ́kùn ògbó rẹ̀ ti mẹ́ṣẹ̀. òun èrí kò lè wá bẹ̀. láti jẹ́ wà rẹ̀ jẹ́. dáadáa ni. a kò ní kú bẹ̀ fún wọn. níbi ìwọ wà bẹ́ẹ̀. Tani yóò débẹ̀ onírẹ̀lẹ̀. Tani yóò débẹ̀ onírẹ̀lẹ̀. Tó fi bẹ̀rù sí Olúwa. Tó fi bẹ̀rù sí Olúwa. Lání ayé. Lé orúkọ Jésù. Bàbá wa ọ̀run á yìn ọ́. A gbé orúkọ mọ́ rẹ ga. Ìgbé ní èyí ló ràn wá lọ́wọ́ dé. Olúwa ó ṣe gbà ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa. Olúwa gba ẹ̀yìn wa. A ti ṣe ohun gbogbo tán báyìí a tún kọjá lọ. Ṣé ní ìsìn kejì Olúwa máa sìn wá lọ. Gbogbo ń tá ó ṣe Olúwa bá wa ṣe. Lópin gbogbo aláyọ̀ ká yìn ọ́ ní orúkọ Jésù Kristi Olúwa.